Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà o. A dúpẹ́ nítorí ẹ kò jẹ́ kí ilẹ̀ kí ó ga jù wá lọ. A dúpẹ́ nítorí ìbòsí ariwo ẹ bá wa wálẹ̀ tí a máa bò mọ́, ẹ kò jẹ́ kó jẹ́ ìpín wa o. Ògo ni fún orúkọ yín o. Èní ọjọ́ ajé, ọrọ̀, àìkú, àṣeyọrí, ìtẹ̀síwájú, ìgbéga kí ó darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ yìí àti ní gbogbo ọjọ́ ayé wa gbogbo ní orúkọ Jésù. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ọkàn àti ara wa ní rere, kí a má ṣe jẹ́ olùgbọ́ nìkan ṣùgbọ́n kí a jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa, àmín àmín ní orúkọ Jésù. Èní ọjọ́ ajé, ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ajé, ọjọ́ kejìlélógún oṣù karùn-ún, oṣù karùn-ún. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé yẹ àwọn ọ̀rẹ́ rẹ wò, yẹ àwọn ọ̀rẹ́ rẹ wò. Àkọ́sórí wa ni a ó mú nínú ìwé òwe orí ìkẹtàlá ẹsẹ̀ ogún. Ìwé òwe orí ìkẹtàlá ẹsẹ̀ ogún tí ó kà báyìí pé ẹni tí ó bá bá ọlọ́gbọ́n rìn yóò gbọ́n, ṣùgbọ́n ẹgbẹ́ àwọn aṣiwèrè ni yóò ṣègbé. Ẹni tí ó bá bá ọlọ́gbọ́n rìn yóò gbọ́n, ṣùgbọ́n ẹni tí ó bá bá àwọn aṣiwèrè, ẹgbẹ́ àwọn aṣiwèrè ni yóò ṣègbé. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé òwe kan náà, orí ìkíní ẹsẹ̀ ìkẹwàá dé ìkọkàndínlógún. Ìwé òwe orí ìkíní ẹsẹ̀ ìkẹwàá títí dé ìkọkàndínlógún tí ó kà báyìí pé ọmọ mi, bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ọ́, ìwọ má ṣe gbà. Bí wọ́n bá wí pé wá pẹ̀lú wa, jẹ́ kí a bá fún ẹ̀jẹ̀, jẹ́ kí a lùmọ̀ ní ìkọ̀kọ̀ de aláìṣẹ̀ ní àìnídìí. Jẹ́ kí a gbé wọn mì láàyè bí isà òkú àti àwọn ẹni dídúró ṣinṣin bí àwọn tí ń lọ sí inú ihò. Àwa yóò rí onírúurú ọrọ̀ iyebíye, àwa yóò sì fi kún ìkógun kún ilé wa. Dá ìpín rẹ pọ̀ mọ́ wa, dá ìpín rẹ pọ̀ mọ́ àárín wa. Jẹ́ kí gbogbo wa kí a ní àpò kan náà. Ọmọ mi, má ṣe rìn ní ọ̀nà pẹ̀lú wọn o. Fa ẹsẹ̀ rẹ sẹ́yìn kúrò ní ipa ọ̀nà wọn, nítorí tí ẹsẹ̀ wọn sáré sí ibi, wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ sílẹ̀. Ní tòótọ́, lásán ni a na àwọn sílẹ̀ ní ojú ẹyẹkẹ́yẹ. Lásán ni a na àwọn sílẹ̀ ní ojú ẹyẹkẹ́yẹ. Àwọn wọ̀nyí sì bá fún ẹ̀jẹ̀ ara wọn, wọ́n lùmọ̀ ní ìkọ̀kọ̀ fún ẹ̀mí ara wọn. Bẹ́ẹ̀ ni ọ̀nà gbogbo àwọn tí ń ṣe ojú kòkòrò èké tí ń gba ẹ̀mí àwọn olúwa òun náà. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí, ẹ jẹ́ kí a tẹ́tí bẹ̀lẹ̀jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ajé. Ó yẹ kí a ṣe àyẹ̀wò fínífíní lórí àwọn ọ̀rẹ́ wa. Ó yẹ kí o ṣe àyẹ̀wò fínífíní lórí àwọn ọ̀rẹ́ rẹ láti wò bóyá wọ́n mórí lé ọ̀run rere tàbí bẹ́ẹ̀ kọ́. Àwọn ènìyàn kan wà tí ó yẹ kí o yẹra fún dájúdájú, nígbà tí àwọn kan wà tí wọ́n dára lójú ṣùgbọ́n ní inú wọn kì í ṣe ẹni tí wọ́n ń díbọ́n láti jẹ́. O ní láti jìnnà sí irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀. Àwọn ìwà tó kù díẹ̀ káàtó kan wà tí o ní láti ṣọ́ra fún, kí o sì rí dájú pé o kò ní irú àwọn ènìyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ. Fún àpẹẹrẹ, bí ìbínú ọ̀rẹ́ rẹ bá gbóná, jìnnà sí kí ìwọ náà má bàa kọ́ ìwà rẹ̀, kí o sì gba ìgbèkùn fún ara rẹ. Ìwé òwe orí ìkejìléníogún ẹsẹ̀ ìkẹrìnléníogún
títí dé ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Ní ọdún kan sẹ́yìn, mò ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́. Mo sì yan ọ̀rẹ́ kan tó wá láti apá ilẹ̀ wa níbi tí èmi pàápàá ti wá. Èmi ẹ̀wẹ̀, n kò mọ ohun púpọ̀ nípa rẹ̀. Lọ́jọ́ kan, nígbà tí a ń lọ sí Ìbàdàn fún ètò àwọn olùkọ́ kan, ó bọ́ sílẹ̀ nínú ọkọ̀ ní Ilé Ifẹ̀ níbi tí a ti fẹ́ wọ ọkọ̀ mìíràn lọ sí ìlú Ìbàdàn. Ọ̀rẹ́ mi yìí wá sọ pé òun fẹ́ yà kí olóyè kan ní tòsí. Ó sì wí fún mi pé kí n ká lọ. Mo tẹ̀lé, ṣèbí ọ̀rẹ́ ni wá. A débẹ̀ o, ó kanlẹ̀kùn. Wọ́n sì bí ní ìbéèrè àjòjì kan láti inú ilé. Ṣé ẹja ni tàbí akàn? Ọ̀rẹ́ mi sì dáhùn, ó ní ẹja kan, akàn kan. Wọ́n jẹ́ kí a wọlé o, ṣùgbọ́n bí a ṣe kúrò, mo bẹ̀rẹ̀ sí ní wòye ohun tí ìbéèrè náà túmọ̀ sí. Nígbà tí a dé Ìbàdàn, ó ní òun fẹ́ bẹ ẹlòmíràn wò. Mo tẹ̀lé o, ó kan ilẹ̀kùn. Wọ́n sì bí pé ta ni yẹn, ewúrẹ́ ni tàbí àgùntàn? Ọ̀rẹ́ mi dáhùn, ewúrẹ́ kan, àgùntàn kan. Nísinsìnyí, ara mi kò lélẹ̀ mọ́ o. Mo dé ilé, mo sì bi àwọn àgbààgbà léèrè ohun tí àwọn gbólóhùn náà túmọ̀ sí. Wọ́n dáhùn pẹ̀lú àmọ̀dájú. Níbo lo ti gbọ́ ìyẹn? Ìyẹn ni òpin ọ̀rẹ́ jíjẹ́ mi sí ẹni náà o. Títí di èní, èmi ò mọ ìtumọ̀ àwọn gbólóhùn náà, ṣùgbọ́n wọn kò nílò láti sọ fún mi kí n tó mọ̀ pé àwọn ìpèdè àwọn ẹgbẹ́ òkùnkùn ni tí ó sì léwu. Yẹ àwọn ọ̀rẹ́ rẹ wò, ṣọ́ra, kíyèsára o. Bíbélì wípé ẹgbẹ́ búburú a máa ba ìwà rere jẹ́. Ìwé Kọ́ríńtì kìíní, orí 15, ẹsẹ̀ 23. Àwọn ará Róòmù máa ń sọ pé bí àwọn èso kan bá ti bàjẹ́, ńṣe ní ń ba àwọn ìyókù tó dára jẹ́. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ búburú máa ń ba àwọn ọmọ tó dára jẹ́. Kí ọjọ́ ìní tó lọ, ṣe àgbéyẹ̀wò fínífíní lórí gbogbo àwọn ọ̀rẹ́ rẹ. Bí àwọn kan bá wà tí kò gbé ìgbé ayé mímọ́, wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Bí wọ́n bá sì kọ̀ láti yí padà, yẹra fún wọn. Fún irú ènìyàn bẹ́ẹ̀, yẹra fún wọn lójú ẹsẹ̀. Kókó ọ̀rọ̀: àwọn ọ̀rẹ́ rẹ ní ìtọ́kasí àwọn ohun tí yóò sọ ohun tí ìwọ yóò dì. Yan àwọn ọ̀rẹ́ tó ní ìwà bí Ọlọ́run nìkan kí o sì dì wọ́n mú ṣinṣin. Yan àwọn ọ̀rẹ́ tí ó ní ìwà bí Ọlọ́run nìkan kí o sì dì wọ́n mú ṣinṣin. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀, ìpé ìpéjú ní àlàáfíà. Ibi tí a ò fi àdàgbà ọ̀run kíkà tí èní rọ̀ sí nìyí. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. Olúwabùkọ́lá aya kó tẹ́ mọ̀ sí ìyá ènìyàn rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere. Nígbà tí a ò tún máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.